mi jẹ́ ọgbẹ́ ọkàn fún èmi àti ìyá rẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Bàbá Yétúndé tí Abdulrahman ṣekú pa ọmọbìnrin rẹ̀ ló kọ̀mínú bẹ́ẹ̀ gbóríyìn fún ìdájọ́ òdodo tí ilé-ẹjọ́ gbé kalẹ̀. Èròjà oògùn owó tí wọ́n bá nínú ilé Abdulrahman fi hàn dájú sáká pé ó pa Afisat láti fi ṣe oògùn owó ni. Ó mà ṣe o, omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù wo ilé mẹ́jọ ní Borno, gbé èèyàn 23 lọ ní Adamawa, ọ̀pọ̀ di aláìnílé lórí. Ọ̀nà láti rí owó àti ṣiṣẹ́ àfọ̀mọ́ ìwà ìbàjẹ́ ní àwùjọ ló mú mi máa ṣe àwàdà lórí ayélujára. Àáfàá kékeré sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 21 làwọn nọ́ọ̀sì ní yóò tẹ̀lé bí ìjọba kò bá dá wọn lóhùn láàrin ọjọ́ 7. Àwọn aláìsàn ké gbàjarè síta kí wọ́n tètè wá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. Wọ́n tún sọ́sẹ́ láabi wọn o. Àwọn agbébọn jí olórí agbègbè ìlú kan àtàwọn àgbẹ̀ 3 gbé sá lọ nípínlẹ̀ Ebonyi. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Agbègbè ìlú kan àtàwọn. Ikú ọmọ mi jẹ́ ọgbẹ́ ọkàn fún èmi àti ìyá rẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Bàbá Yétúndé tí Abdulrahman ṣekú pa ọmọbìnrin rẹ̀ ló kọ̀mínú bẹ́ẹ̀ gbóríyìn fún ìdájọ́ òdodo tí ilé-ẹjọ́ gbé kalẹ̀. Lawal Adéfàlú tó jẹ́ bàbá ọmọbìnrin tó dolóògbé Afisat Yétúndé Lawal tí Abdulrahman Bello ṣekú pa ti kan sára sí ìdájọ́ tó wáyé ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin. Ọjọ́bọ̀ Thursday ní ilé-ẹjọ́ gíga ìlú Ìlọrin gbé ìdájọ́ kalẹ̀ pé kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Bello torí ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Adájọ́ ní ọ̀daràn náà ló mọ̀ọ́mọ̀ pa Afisat nílé rẹ̀ ní oṣù kejì ọdún yìí. Adéfàlú tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ náà fi ìdùnnú rẹ̀ hàn sí bí ìdájọ́ náà ṣe lọ. Àmọ́ ó ní ọkàn òun gbọgbẹ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ikú ọmọ òun ti wáyé. Bàbá Afisat sọ pé ìdájọ́ gidi tó wáyé lórí ikú ọmọ òun náà jẹ́ kó di mímọ̀ pé ìrètí ti wà nínú ẹ̀ka ètò ìdájọ́ báyìí fún ìdájọ́ òdodo. Bàbá Yétúndé ní ikú ọmọ òun jẹ́ ọgbẹ́ ọkàn fún òun àti ìyá rẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó ní Yétúndé ọmọ òun kì í ṣe oníwà pálapàla rárá. Ó kan sára sí adájọ́ ilé-ẹjọ́ gíga náà àti àwọn agbẹjọ́rò pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Ó ní àmọ́ títí láéláé ni òun ó máa ṣe ìrántí ọmọ òun tó dolóògbé. Adéfàlú wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún àdúrótì àti ìfẹ́ tí wọ́n fi hàn sí òun láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Bákan náà, nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ Sulaiman Alamoyo ní inú òun dùn púpọ̀ fún ìdájọ́ náà. Ó ṣàlàyé pé àwọn 4 tó kù kò mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ Abdulrahman Bello ni wọ́n fi mú wọn. Agbẹjọ́rò náà kan sára sí adájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún fún bí ìgbẹ́jọ́ náà ṣe yá kíákíá. Ẹsẹ̀ ògbèrò ní ilé-ẹjọ́ gíga náà lásìkò tí ìdájọ́ ń wáyé bí àwọn èèyàn ṣe wá wo ibi tí ìgbẹ́jọ́ náà yóò yọrí sí. A rántí pé ọjọ́ 9 oṣù kejì ọdún 2025 ni wọ́n náwó gan Abdulrahman Bello àtàwọn 4 míì lórí ẹ̀sùn ṣíṣekú pa Afisat Yétúndé Lawal. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí Afisat di àwátì fún ọ̀pọ̀ ọjọ́ láì wá sílé tí àwọn òbí rẹ̀ sì lọ fi ẹjọ́ sùn ọlọ́pàá. Ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn pé ìpè Abdulrahman Bello ní Afisat Yétúndé náà gbà kẹ́yìn kó tó di ẹni tí wọ́n ń wá. Ìdí rèé tí wọ́n sì ṣe lọ sí ilé rẹ̀ tí wọ́n sì bá orí obìnrin náà àti ẹ̀jẹ̀ rẹ̀ nínú ilé Abdulrahman. Láti ìgbà náà sì ni ìgbẹ́jọ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ tí ilé-ẹjọ́ sì gbé ìdájọ́ kalẹ̀ pé Abdulrahman jẹ̀bi ikú torí ó fipá bá obìnrin náà lò pọ̀ kí ó tó ṣekú pa á. Agbẹjọ́rò náà kan sára sí adájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún fún bí ìgbẹ́jọ́ náà ṣe yá kíákíá. Ẹsẹ̀ ògbèrò ní ilé-ẹjọ́ gíga náà lásìkò tí ìdájọ́ wáyé bí àwọn èèyàn ṣe wá wo ibi tí ìgbẹ́jọ́ náà yóò yọrí sí. A ò ní fojú sunkún ọmọ o lọ́la Olódùmarè. Èròjà oògùn owó tí wọ́n bá nínú ilé Abdulrahman fi hàn dájú sáká pé ó pa Afisat láti fi ṣe oògùn owó ní ìka. Ẹsẹ̀ ògbèrò nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara lọ́jọ́bọ̀ Thursday nílùú Ìlọrin. Gbogbo àwọn èèyàn ló fi etí wọn gbọ́ tí wọ́n sì fi ojú wọn rí bí àṣekágbá ìdájọ́ lórí ẹ̀sùn ìpànìyàn àti ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan Abdulrahman Bello àti àwọn 4 míì sí lọ. Láti bí aago 7 òwúrọ̀ làwọn èèyàn ti ń rọ́ lọ ilé ẹjọ́
bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣọ́ aláàbò dúró wámúwámú sí ọgbà ilé-ẹjọ́ gíga náà. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn ló ti bẹ̀rẹ̀ láti inú oṣù kejì ọdún yìí lórí ẹ̀sùn pé wọ́n ṣekú pa Hafizat Yetunde Lawal ní ìlú Ìlọrin. Àṣekágbá ìdájọ́ bẹ̀rẹ̀ láago 9 kọjá díẹ̀ láàárọ̀ ọjọ́ Àlàmísì ọjọ́ 21 oṣù keje ọdún yìí. Adájọ́ Christiana Ajayi bẹ̀rẹ̀ kíka ìgbẹ́jọ́ rẹ̀ láago 9 kọjá ìṣẹ́jú 10. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ó dá àwọn afurasí 4 tó ń jẹ́jọ́ pẹ̀lú Abdulrahman Bello sílẹ̀ pé kí wọ́n máa lọ sílé ní àlàáfíà torí wọn kò mọ ohunkóhun nípa ẹ̀sùn ìpànìyàn náà. Àmọ́ ó wáá sọ Abdulrahman sí ẹ̀wọ̀n ọdún 10 lórí ẹ̀sùn pé ó ní ẹran ara àti ẹ̀jẹ̀ èèyàn níkàáwọ́. Adájọ́ Ajayi sì tún pàṣẹ pé kí wọ́n yẹgi fún Abdulrahman lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án torí òun ló pa Yetunde Hafizat. Lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Christiana Ajayi tó gbọ́ ẹjọ́ ọ̀hún ṣe àtúpalẹ̀ ìdájọ́ rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Adájọ́ náà ní lára ẹ̀sùn tí wọ́n fi kan Abdulrahman Bello ni pé ó ṣekú pa Hafizat Lawal ó kun ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Adájọ́ Christiana ní àwọn ẹlẹ́rìí jẹ́rìí tako Abdulrahman Bello gẹ́gẹ́ bí ẹ̀rí táwọn agbófinró mú wá ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ òfin tí wọ́n là kalẹ̀. Gẹ́gẹ́ bí òfin ìjọba ìpínlẹ̀ Kwara tó de ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì. Àwọn agbófinró láti àgọ́ ọlọ́pàá ọjà ọba Ìlọrin ṣiṣẹ́ lórí Hafizat Yetunde Lawal tó dàwátì lẹ́yìn tí bàbá ọmọ náà ọ̀gbẹ́ni Adéfàlú ti fi ẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá pé òun kò rí ọmọ òun. Àwọn agbófinró bẹ̀rẹ̀ ìwádìí wọn tí wọ́n sì rí i pé ilé Abdulrahman Bello ní Hafizat Yetunde Lawal wà. Ìwádìí àwọn agbófinró fi hàn pé Abdulrahman ló pé lọ́jọ́ 13 oṣù kejì ọdún yìí wá sí ilé rẹ̀. Gbogbo àwọn 4 tó kù tó ń jẹ́jọ́ pẹ̀lú rẹ̀ kò mọ̀ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Bákan náà ó ní Abdulrahman Bello ní àwọn 4 tó kù tí wọ́n dìjọ fẹ̀sùn ìpànìyàn kàn kò mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Èyí sì ni ìgbà àkọ́kọ́ tí òun yóò pa èèyàn. Adájọ́ Ajayi wá dá wọn láre pé kí wọ́n máa lọ ní ìdáláre láì gba ìjìyà ẹ̀ṣẹ̀ kankan. Lẹ́yìn tó gbé ìdájọ́ àkọ́kọ́ náà kalẹ̀, adájọ́ Christiana Ajayi wá mẹ́nu lé ìjìyà ẹ̀ṣẹ̀ Abdulrahman. Adájọ́ tẹ̀síwájú pé lẹ́yìn tí Yetunde Lawal dé ilé Abdulrahman Bello tán ni ó fi tipá bá a lájọṣepọ̀. Fọ́nrán fídíò tí ASP Daisy mú wá ilé ẹjọ́ àti ọlọ́pàá Ayọ̀délé láti ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ fi hàn bí Abdulrahman Bello ṣe jẹ́wọ́ fún wọn nípa ìṣẹ̀lẹ̀ náà tí èyí sì jẹ́ ẹ̀rí níwájú ilé ẹjọ́. Bákan náà ẹ̀rí ọ̀rọ̀ ẹnu rẹ̀ tí agbẹjọ́rò kọ kalẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ṣàfihàn rẹ̀ pé ó jẹ́rìí sí pé Abdulrahman ló pa Hafizat Yetunde Lawal. Nínú ìwé tí wọ́n fi gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ sílẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, wọ́n bi Abdulrahman Bello léèrè pé ǹjẹ́ ó ní ohun kan míì tí ó fẹ́ fi kún ọ̀rọ̀ rẹ̀, ó sì sọ pé rárá. Adájọ́ Christiana Ajayi ní gbogbo fọ́nrán fídíò tí wọ́n ti fi ọ̀rọ̀ wá Abdulrahman lẹ́nu wò lágọ̀ọ́ ọlọ́pàá ni ọlọ́pàá Ayọ̀délé Joshua mú lọ ilé ẹjọ́. Adájọ́ sọ pé pẹ̀lú ẹ̀rí tí àwọn ọlọ́pàá agbèfọ́ba mú lọ sí ilé ẹjọ́ fi hàn pé Abdulrahman ló pa Yetunde. Ó mà ṣe o, omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù wó ilé 8 ní Borno, gbé èèyàn 23 lọ ní Adamawa. Ọ̀pọ̀ di aláìnílé lórí. Ó kéré tán ilé 8 ló ti wó lulẹ̀ lẹ́yìn àgbàrá omi tó tẹ̀lé òjò tó rọ̀ fún ọ̀pọ̀ wákàtí nílùú Maiduguri tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Borno. Ìròyìn ní nǹkan bíi aago 6 kọjá ìṣẹ́jú díẹ̀ láàárọ̀ ọjọ́rú Wednesday ní òjò náà bẹ̀rẹ̀ tó sì rọ̀ fún odidi wákàtí 3 gbáko. Èyí tó sọ ọ̀pọ̀ èèyàn di aláìnílólórí láwọn agbègbè bíi Bulunkutu, Mudunganari, Ngomari àtàwọn agbègbè míì tó súnmọ́ omi. Ẹnìkan tó ń gbé lágbègbè Bulunkutu, Amadu Ibrahim, sọ fún àwọn akọ̀ròyìn pé àgbàrá òjò wọ inú ilé òun ní nǹkan bíi aago 6 àárọ̀ kí òun tó kó àwọn mọ̀lẹ́bí òun jáde kúrò níbẹ̀. Ẹlòmíràn tó ní ṣọ́ọ̀bù ilé ìtajà lágbègbè ọ̀hún sọ pé gbogbo ọjà òun ni omi gbé lọ. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ASP Nahum Daso ní lóòótọ́ ni àgbàrá òjò náà wó ilé 8 palẹ̀. Daso sọ pé lẹ́yìn òjò àrọ̀rọ̀dá tó wáyé ní Maiduguri, Gomari, Bulunkutu, Jidari,
Ite àtàwọn agbègbè míì iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlà àwọn tí ọ̀rọ̀ kàn. Ó ní ó ṣeni láàánú pé ilé 8 ló bá àgbàrá òjò náà lọ àmọ́ ẹ̀mí ẹnìkankan kò sọnù. Láti dènà rírú òfin, wọ́n ní àwọn ti kó àwọn ọlọ́pàá sí àwọn agbègbè tó ṣe kókó láti dáàbò bo àwọn dúkìá àwọn èèyàn láti dènà àwọn kọlọ̀rọ̀sí tó lè fẹ́ lọ kó dúkìá àwọn tó fi ilé wọn sílẹ̀. Ó kéré tán èèyàn 23 ní ẹ̀mí wọn sọnù nínú omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó wáyé nípínlẹ̀ Adamawa tí ọ̀pọ̀ àwọn míì sì farapa. Àgbàrá ọ̀hún wáyé lẹ́yìn tí òjò rọ̀ láti àfẹ̀mọ́jú ọjọ́ àbámẹ́ta sátidé títí di àárọ̀ ọjọ́ àìkú Sunday. Gómìnà ìpínlẹ̀ náà Ahmadu Fintiri sọ pé yàtọ̀ sí àwọn 23 tó jáde láyé, ọ̀pọ̀ èèyàn làwọn sì ń wá. Nígbà tó ń bá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sọ di aláìnílé lórí sọ̀rọ̀, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún mú ìbànújẹ́ ọkàn bá òun gidi. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ilé tí àwọn èèyàn ń kọ́ sí ojú ọ̀nà tó yẹ kí omi máa gbà kọjá ló ṣokùnfà àwọn ìṣẹ̀lẹ̀ omíyalé tó ń wáyé níbẹ̀. Ó ní tí àwọn kò bá wá ojútùú sí bí omi ṣe ń ya wọ ìlú wá, ìyà yìí yóò tẹ̀síwájú láti máa jẹ àwọn lọ́dọọdún. Àmọ́ ṣá, àkókò yìí kì í ṣe àkókò láti dá ẹnikẹ́ni lẹ́bi. Ó jẹ́ àkókò láti gbẹ́ àwọn gọ́tà tí omi yóò máa gbà kọjá. Ọ̀nà láti rí owó àti ṣiṣẹ́ àfọ̀mọ́ ìwà ìbàjẹ́ ní àwùjọ ló mú mi máa ṣe àwàdà lórí ayélujára. Àáfàá kékeré ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gbajúmọ̀ ọmọ kékeré adẹ́rìn-pòṣónú orí ayélujára kan tórúkọ rẹ̀ jẹ́ Babatunde Muhammad tí ọ̀pọ̀ mọ̀ sí àáfàá kékeré ló máa ń dá oríṣiríṣi àrà lójú òpó ayélujára. Ìlú Ìlọrin ló wà níbi tó ti ń pa àwọn èèyàn lẹ́rìn lórí ayélujára, àmọ́ ó ti di gbajúmọ̀ ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ náà. Àwàdà yìí ló fi ń ṣàfihàn ìwà táwọn àáfàá máa ń hù, èyí tó fi ń pa àwọn èèyàn lẹ́rìn. Yàtọ̀ sí àwàdà ṣíṣe, àáfàá kékeré tún máa ń lo ètò rẹ̀ náà láti tọ́ka sí ọ̀pọ̀ ìwà àìtọ́ tó ń lọ ní àwùjọ wa, èyí tó fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn olólùfẹ́ rẹ̀. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀, Babatunde Muhammad tí ọ̀pọ̀ mọ̀ sí àáfàá kékeré ní àáfàá Làkúlí àti Bùrọ̀dá Ṣọlá ní òun rí tí wọ́n ń ṣe àwàdà lórí ayélujára tó sì wu òun náà. Níṣe lòun lọ bá àáfàá Làkúlí pé òun náà fẹ́ máa ṣe kọ́mẹ́dì eré adẹ́rìn-pòṣónú pẹ̀lú èròǹgbà pé òun náà yóò máa rí owó nídìí rẹ̀. Àáfàá kékeré ní ọjọ́ kejì tí òun lọ bá wọn náà ni wọ́n lo òun. Ó ní ọjọ́ tí inú òun dùn jùlọ lẹ́nu iṣẹ́ yìí ní ọjọ́ tí iṣẹ́ yìí gbé òun pàdé gómìnà ìpínlẹ̀ Kwara tí àwọn sì padà bọ ara wọn lọ́wọ́. Soliu Sulaiman Ọmọtọ́ṣọ́ tó ń jẹ́ àáfàá Làkúlí tí í ṣe ọ̀gá fún àáfàá kékeré nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀ ṣàlàyé pé ọmọ ẹ̀gbọ́n òun ni àáfàá kékeré. Ó ní tí òun bá ní bàbá àáfàá kékeré ni òun jẹ́ déédéé ni, tí òun bá sì ní ọ̀gá rẹ̀ ni òun ṣe déédéé náà ni, nítorí ọmọ ẹ̀gbọ́n ẹni ọmọ ẹni ní ṣe. Wọ́n ní àwọn kò rí owó rárá lẹ́nu iṣẹ́ yìí torí kì í ṣe iṣẹ́ tí àwọn ń ṣe pẹ̀lú àníyàn pé káwọn lè rí owó nídìí rẹ̀. Ó ní àwọn bẹ̀rẹ̀ àwàdà orí ayélujára náà torí nǹkan tó wu àwọn ni pé kí àwọn náà máa ṣe é níyì ni, àwọn kò rí owó nídìí rẹ̀. Àmọ́ ó ní pé pẹ̀lú àlùbáríkà ní ọ̀dọ̀ Ọlọ́run àti dáadáa tí àwọn ará iwájú ṣe nídìí rẹ̀, àwọn náà yóò ṣe é, àwọn ó sì rí dáadáa nídìí eré àwàdà náà. Nígbà tó ń ṣàlàyé ọjọ́ mánigbàgbé tó là kọjá lẹ́nu iṣẹ́ àwàdà ṣíṣe náà, àáfàá Làkúlí ní ọjọ́ tí inú òun bàjẹ́ jùlọ ní ọjọ́ tí wọ́n jí ọ̀kadà tí àwọn gùn láti lọ fi ṣe àwàdà orí ayélujára lọ. Ó ní àwọn lọ sí gbàgede tí àwọn ti fẹ́ ṣeré àwàdà orí ayélujára ní àwọn gbé ọ̀kadà tí àwọn gùn láti fi ṣeré kalẹ̀ ṣe ni wọ́n jí gbé sá lọ. Ó ní ọjọ́ yìí gangan nínú òun bàjẹ́ jùlọ. Ó rọ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n dìjọ ń gbé ètò jáde lórí ayélujára pé ìgbàgbọ́ nínú Ọlọ́run àti àdúrà gbígbà ṣe kókó. Ó ní níwọ̀n ìgbà tí ètò tí àwọn ń gbé jáde sórí ayélujára kò bá ti tako òfin ẹ̀sìn àti òfin ìlú, ó ní kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nígbàgbọ́ lórí rẹ̀ pé yóò dára. Ó ní káwọn èèyàn bẹ́ẹ̀ sì máa ṣe àdúrà pé kí Ọlọ́run fi àlùbáríkà sí. Ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 21 làwọn nọ́ọ̀sì ní yóò tẹ̀lé bí ìjọba kò bá dá wọn lóhùn láàrin ọjọ́ 7. Àwọn aláìsàn ké gbàjarè síta kí wọ́n tètè wá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. Ẹgbẹ́
àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nínú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje tí wọ́n fi ń kìlọ̀ fún ìjọba àpapọ̀. Alága ẹgbẹ́ náà nílé ìwòsàn UCH ilẹ̀ Ìbàdàn, arábìnrin Olúfúnmilọ́lá Fámínú, ṣe àlàyé fún akọ̀ròyìn wípé àwọn nǹkan tí ẹgbẹ́ náà ń jà fún kì í ṣe ẹ̀tọ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan bí kò ṣe ẹ̀tọ́ gbogbo ọmọ ẹgbẹ́ náà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Fámínú ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ nọ́ọ̀sì àti agbẹ̀bí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n pe ara wọn ní nọ́ọ̀sì tó jẹ́ ọmọ Nàìjíríà. Níwọ̀n ìgbà tí èèyàn bá sọ pé nọ́ọ̀sì ni mí tí mo sì kọ́ṣẹ́ mọṣẹ́, gbogbo wa ni ọ̀rọ̀ náà kàn. Alága ẹgbẹ́ náà nílé ìwòsàn UCH ṣàlàyé pé nǹkan tí àwọn ń fẹ́ lọ́dọ̀ ìjọba pọ̀. Àkọ́kọ́ níbẹ̀ ni pé wọ́n fẹ́ kí ìjọba gba àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì sí ẹnu iṣẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́ọ̀sì tó jápa lọ sí ìlú òyìnbó ti mú kí iṣẹ́ wọ àwọn tí wọ́n ń bẹ ní Nàìjíríà lọ́rùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn pàápàá jùlọ àwọn nọ́ọ̀sì wọn ti kúrò, wọ́n ti jápa, wọ́n ti lọ sí ìlú òyìnbó, wọ́n ti wá iṣẹ́ lọ níbi tí wọ́n ti mọ iyì wọn, níbi tí wọ́n sì ti ń san owó wọn déédéé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní àwọn fẹ́ kí ìjọba gba òṣìṣẹ́ sí i nítorí pé ibi tó jẹ́ pé nọ́ọ̀sì kan ló yẹ kí ó tọ́jú aláìsàn 4 ní àwọn ti rí tí ẹnìkan ti ń tọ́jú ogún èèyàn, kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá bó ti wulẹ̀ kó mọ̀. Fámínú tẹ̀síwájú wípé àwọn tó fẹ́ kí ìjọba pèsè àwọn ohun èlò tí wọn ó máa fi ṣiṣẹ́ fún wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn aláìsàn bá dé àwọn kì í rí ohun tó yẹ kí wọ́n fi tọ́jú wọn. Ó ní ọjọ́ ti lọ lórí àwọn ohun èlò tí àwọn ń lò, ìjọba sì kọ̀ láti ra tuntun. Nǹkan míì tí wọ́n tún béèrè lọ́wọ́ ìjọba ni àǹfààní sí ipò adarí ní ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ kí aṣojú nọ́ọ̀sì wà ní gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe òfin tó ní ṣe pẹ̀lú ètò ìlera kí àwọn náà lè ní ohun tó gbópọn láti pè fún ẹ̀tọ́ ẹgbẹ́ náà. Bákan náà ni wọ́n fẹ́ kí ìjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ àjọ tí yóò máa ṣe ètò bí àwọn nọ́ọ̀sì tó bá ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ parí yóò ṣe máa ní àǹfààní láti ṣe àmúlò àwọn nǹkan tí wọ́n ti kọ́ ní àwọn ilé ìwòsàn tó ń bẹ láyìíká wọn kí wọ́n tó lọ ṣe àgùnbánirọ̀. Ó tẹ̀síwájú wípé ìjọba ní láti máa san owó tó kájú wàhálà tí àwọn nọ́ọ̀sì ń ṣe lẹ́nu iṣẹ́ wọn nítorí kò sí àkókò tí èèyàn lè dé ilé ìwòsàn tí èèyàn kò ní rí nọ́ọ̀sì níbẹ̀. Láàárín ọjọ́rú Wednesday 30 oṣù keje sí ọjọ́ 5 oṣù kẹjọ ni ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje náà yóò fi wáyé. Bí ìjọba bá kọ̀ láti dá àwọn ẹgbẹ́ náà lóhùn lẹ́yìn ọjọ́ méje àkọ́kọ́ yìí, wọn ó tún gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 21 láti kìlọ̀ fún ìjọba. Tí nǹkan kò bá ṣe ẹnu rẹ̀ lẹ́yìn ọjọ́ 21, ẹgbẹ́ náà yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ tí kò ní gbèdéke. Ṣáájú àsìkò yìí ni ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí orílẹ̀-èdè Nàìjíríà ti máa ń fi ìyanṣẹ́lódì ìbéèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Láàárín ọdún 2021 sí ọdún yìí, bí ìgbà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹgbẹ́ náà ti gùn lé ìyanṣẹ́lódì láti béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbébọn jí olórí agbègbè ìlú kan àtàwọn àgbẹ̀ 3 gbé sá lọ nípínlẹ̀ Ebonyi. Ó mà ṣe o, kò dé ní àwọn olùgbé ìlú Àpòà 4 níjọba ìbílẹ̀ Afikpo nípínlẹ̀ Ebonyi tí àwọn agbébọn jí gbé sá lọ lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lóko wọn lọ́jọ́ 24 oṣù keje ọdún yìí. Àwọn olùfarakásá náà ló jẹ́ jíjígbé sá lọ nípasẹ̀ àwọn ikọ̀ agbébọn tí ẹnikẹ́ni kò dá mọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń pè fún ètò ààbò tó gbópọn káàkiri ìlú ọ̀hún. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Joshua Nkadu sọ wípé àgọ́ ọlọ́pàá Afikpo ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Nkadu sọ wípé nígbà tóun pe ọ̀gá ọlọ́pàá DPO láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó sọ fóun pé àwọn ti lọ ṣàbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti mọ pàtó ohun tó ṣẹlẹ̀ ní kíkún. Àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí, ìfimúfínlẹ̀ àti ìtọpinpin láti dóòlà àwọn olùfarakásá nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí agbègbè ìlú, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ láti mọ ohun tó ṣokùnfà ìjínigbé náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, iléeṣẹ́ ọlọ́pàá yóò máa jábọ̀ ní kíkún fáwọn aráàlú lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá.